ilé ẹ̀kọ́ Zahra Bintu Bakr Fakhroni Quran Memorization School Nigeria ṣe àgbékalẹ̀ ẹ̀kọ́ tajweed ní èdè Yorùbá. Afani mal makhraju thamin, ibùjáde, ibo gan ni ibùjáde ẹlẹ́ẹ̀kẹjọ. Wa kam harfan yakhruju minhu, arafi mélòó ní sin jáde láàrin. Afani al makhraju thamin, ibùjáde arafi ẹlẹ́ẹ̀kẹjọ. Min awwali hafati lisan, òun náà ni ẹ̀gbẹ́ níbi ìbẹ̀rẹ̀ ẹ̀gbẹ́ ahọ́n. Wa ma yalihi minal adras, tó sì ní nǹkan ṣe pẹ̀lú eyín kọ̀rọ̀ ẹ̀kẹ́. Minal janibil aysar, ní apá àlàáfíà apá òsì. Wa yakhruju minhu, ó sì máa ń jáde ń bẹ̀. Ad-dad, kí ni mo pè é? Ad-dad, ẹni mo ti pè é. Wákìlá àti ẹ̀rọ àwọn tó sọ pé ọ̀tún ni, bó lè jọ́tún. Àfààní ẹ má fúnra yín wàhálà, tó bá rọ ń kálukú lọ́rùn ni. Ẹ lè fọ̀tún pé, ẹ lè fòsì pé, ṣùgbọ́n òsì yẹn ló máa ń rọrùn jù fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn. Ṣùgbọ́n bóyá lómi ẹni tó bá jẹ́ bí lefty nísìn, ó lè fẹ́ jẹ́ pé ọ̀tún yẹn ni ó ṣe kíni, ni ó fẹ́ rọ òun lọ́rùn. Máàmá kan ètò bá rọ ń kálukú lọ́rùn, kárí pé náà ni ad-dad. Id mo rò pa gbọ́yé. Id mo rò pa gbọ́yé. Id mo rò pa gbọ́yé. Kí Allah tí ọlá rẹ̀ ga jùlọ kó fèmí àtẹ̀yìn ṣe kòńgẹ́ oríire. Bákan náà, dọ́ọ̀dù yìí oní àràfi tó le jù láti pè, torí pé nínú gbogbo èdè ayé kò sédè kankan tó ní nǹkan kan tí ń jẹ́ dọ́ọ̀dù tó kọjá lughatul arab. Náà máa ń pe lughatul arab ní lughatud dọ́ọ̀d, èdè tó yẹ pé ló ní dọ́ọ̀dù. Ló fi jẹ́ pé ó máa ń fẹ́ ní ọ̀pọ̀lọpọ̀ lára láti lè pè, bọ̀ kì í ṣe nǹkan tó nira. Kì í ṣe nǹkan tó nira. Laysa amruhu mushkila, kò sí mushkila ń bẹ̀. Tá bá ti fọkàn sí dọ́ọ̀d, ẹ̀rí dọ́ọ̀d. Ó lè fẹ́ gbé wá pọ̀tún ni mò ń lò lọ́dọ̀ tí nítorí pé bí kámẹ́rà ó ṣe gbé wá nìyẹn, ṣùgbọ́n kì í sọ̀tún mo fi ń pè. Àlàáfíà náà ni dọ́ọ̀d. Id bẹ́ẹ̀ ni. Àfààní mal makhraju tasi wa kam harfan yakhruju minhu, ibùjáde arafi ẹlẹ́kẹsàn, harafi mélòó ní sin jáde ń bẹ̀. Àfààní hafatil lisan, òun náà ni ẹ̀gbẹ́ ahọ́n, etí ahọ́n, h. Min adenahu ila muntahahu, níbi ìsàlẹ̀ rẹ̀ títí débi tó parí sí. Yàní tarafihi, yàní h, etí rẹ̀ náà ni. Wa ma baynahuma wa bayna ma yalihi minal hanaq al-a'la, tó sì ní nǹkan ṣe pẹ̀lú àjà òkè. Wa yakhruju minhu lam, eléyìí sì ní láàmù ní jáde ń bẹ̀. Lam, ẹjá wò. Lam, mo rò ká gbọ́ yé. Lam, òun náà nìyẹn. Wọ́n ní láàmù ló ń jáde ń bẹ̀. Wọ́n ní mal makhrajul ashir wa ma yakhruju minhu, ibùjáde arafi ẹlẹ́ẹ̀kẹwàá. Kí sì làwọn arafi tí ń jáde ń bẹ̀. Àfààní al makhrajul ashir, ibùjáde arafi ẹlẹ́ẹ̀kẹwàá. Tarafil lisan, górí ahọ́n, ibẹ̀ náà ni ibùjáde arafi. Asfal láàmù qalila, ó sọ̀kalẹ̀ wáta, ó jáde síta níbi láàmù díẹ̀. Wa yakhruju minhu nun, ló fi jẹ́ pé núùnù ní sin jáde mẹ́já wò. Torí gúnnà yẹn àti ìdìmọ́m ṣàfàtẹ́yìn tí ń bẹnu sífà rẹ̀, ó lè má fẹ́ jẹ́ kó jáde, ṣùgbọ́n máa fẹ́ kẹ́ ẹ rí. Mo rò pé agbọ́yé. Núùn, òun náà ni núùn. Ẹ̀kẹ́ bẹ́ẹ̀ náà ló parí sí. Inna, mo rò pé agbọ́yé. Òun náà ni núùn, bí ti jáde náà nìyẹn. Ẹ jẹ́ ká dúró níbí báyìí. A bẹ̀ Allahu nínú àánú rẹ̀
tó bá di ìdánilẹ́kọ̀ọ́ tó bá túmọ̀ tẹ̀síwájú kí Allah kó fi wá ṣe kòńgẹ́ oríire, kí Allah kí ó kún èmi àtẹ̀yin lọ́wọ́, kí ó sì gbà ní ìjọsìn fún ẹnì kọ̀ọ̀kan wa. Ẹ̀yin olùgbọ́ mi alápọ̀nlé, Qur'an kíkà ó di ọwọ́ wa lọ́sàn àti ní òru. Ẹ jẹ́ ká pọ̀ lẹ́ni tí ó máa ka tírà Ọlọ́run ọba àlekè ọlá. Àfáàní wa khayru jalisin la yumallu hadithuhu wa tardaduhu yazdadu fihi tajammula. Èyí tó dájú nínú alábàájókòó, òun náà alábàájókòó tọrọ rẹ̀ súyàn, tó yẹ pé bó bá ṣe ń pààrà ọ̀dọ̀ rẹ̀ sí ló mọ̀ rẹwà sí. Eléyìí náà ni kíni Al-Qur'an. Ó dọwọ́ èmi àtẹ̀yin káka pẹ̀lú tajwid. Wassalamu alaikum wa rahmatullah.